Ẹ kú déédéé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun láti dóòlà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń rìn káàkiri ní agbègbè egungun àárín African Republic. Ìgbésẹ̀ yìí tẹ̀lé àfihàn àwòrán fọ́nrán tí ó ń jà ròhìnròhìn káàkiri nípa bí àwọn òṣìṣẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti ṣe tí oníkálùkù ń dààmú tí wọ́n sì tún ti gbàgbé wọn sí agbègbè Bambari tí ó jẹ́ ibùsọ̀ kìlómítà 750 850 kìlómítà sí olú ìlú Vanguard. Nínú àkọsílẹ̀ tí iléeṣẹ́ tí ó ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti ìjọba àpapọ̀ ní ìlú Àbújá, Ministry of Foreign Affairs, ní ọjọ́ Ẹtì ni wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ti Nigeria Mission tí ó wà ní Central African Republic ti ṣe àṣeyọrí láti kàn sí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn. Àkọsílẹ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Kimiẹbi Ebenfa, buwọ́lù ní wọ́n ṣàtẹ̀jáde ọ̀rọ̀ náà wípé iléeṣẹ́ aṣojú ti orílẹ̀-èdè yìí, Embassy of Nigeria, tí ó wà ní Bangor, ti ṣe iṣẹ́ takuntakun láti lẹ̀dí pọ̀ mọ́ ìjọba ìbílẹ̀ gbogbo tí ó wà ní agbègbè náà láti rí i dájú pé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó wà ní agbègbè wọ̀nyí wà ní àlàáfíà, ohun ààbò tí ó péye àti ètò ọrọ̀ ara wọn kí ó dúró re. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Àkọsílẹ̀ èsì tí àwọn àjọ ti International Committee of the Red Cross (ICRC) wípé mílíọ̀nù 4.7 ènìyàn 3.7 million ni ó wà lábẹ́ ewu àìrí oúnjẹ jẹ ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí, North East Nigeria, èyí tí kò tilẹ̀ tí kan gbogbo olùgbé ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀, tí ó sì tún ti tako ìlànà ètò ẹ̀tọ́ sí oúnjẹ ti ọdún 2023, The Right to Food Act of 2023. Ètò ẹ̀tọ́ sí oúnjẹ tí ó wáyé ní oṣù kẹta ọdún 2023, èyí tí ó ń fi dandan mú ìjọba àpapọ̀ láti pèsè ètò ààbò oúnjẹ tó péye fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àkọsílẹ̀ èsì àwọn àjọ ICRC àti àwọn àjọ mìíràn lẹ́nu lọ́nà ìfihàn gbangba wáyé wípé ìjọba wa ti kùnà láti tẹ̀lé ètò ìlànà yìí tí ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí kojú ebi àti àìrí oúnjẹ tí ó ń ṣe ara lóore jẹ ní òòjọ́. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ tí àjọ tí ó ń bójútó ọ̀rọ̀ oúnjẹ àti iṣẹ́ àgbẹ̀, the Food and Agriculture Organization (FAO) náà sọ wípé mílíọ̀nù 4.7 3.7 million àwọn ọmọdé tí ó wà ní apá àríwá ìlà oòrùn náà ni wọn kò rí oúnjẹ jẹ, tí wọ́n ń làkàkà láti dàgbà bí ó ti yẹ kí wọ́n dàgbà, tí àwọ̀ wọn kò jọ̀lọ̀, tí wọ́n sì ń kojú àìsàn tí orí máa ń tóbi ju ara lọ, àìsàn tó máa ń kọlu àwọn ọmọ tí wọn kò rí oúnjẹ tí ó ń ṣe ara lóore jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àjọ FAO tún wá tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ wọn wípé agbègbè ìpínlẹ̀ tí ìdojúkọ àìrí-oúnjẹ jẹ ń bá fínra jùlọ ní Yobe, Sokoto, Zamfara àti Katsina. Níbẹ̀ ni àìrí-oúnjẹ tí ó ń ṣe ara lóore tó ń jẹ wọ́n ti dé ìpele 4, èyí tí wọ́n ṣàpèjúwe rẹ̀ wípé ó ti já sí ìpele pàjáwìrì, èyí tí ó fẹ́ àmójútó. Wọ́n tún wá ṣe àfihàn àwọn agbègbè ìjọba ìbílẹ̀ bíi Maiduguri, Jere, Moba, Ngazi àti Mashi tí àwọn náà wà lára agbègbè tí ìpèníjà àìrí-oúnjẹ jẹ náà ń bá fínra, tí àwọn ọmọdé àti obìnrin tí wọ́n dín díẹ̀ ní 178,000 ènìyàn náà ti wà nínú ewu ńlá báyìí. Àwọn àjọ UNICEF náà ti pè fún fífi òpin sí ìlànà ètò wípé àwọn ọmọdé kò rí oúnjẹ tó ń ṣara lóore jẹ rárá, End Child Food Poverty, kí orílẹ̀-èdè yìí wá ró ilé-iṣẹ́ tí ó ń pèsè oúnjẹ lágbára láti rí i pé àwọn ènìyàn lẹ́tọ̀ọ́ sí oúnjẹ kí wọ́n sì ní agbára láti lè rà á nígbàkúgbà tí wọ́n bá nílò rẹ̀, àti pé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú àwọn ọmọdé nígbà tí wọ́n sì wà ní kékeré láti rí i dájú wípé wọ́n dènà àrùn àìrí-oúnjẹ tí ó ń ṣe ara lóore
tó jẹ, kí wọ́n sì tún ṣe ètò amáyédẹrùn lóríṣiríṣi láti fi dáàbò bo àwọn ọmọ wẹ́wẹ́ nípa fífi owó àti oúnjẹ ránṣẹ́ sí àwọn ìdílé tàbí ẹbí tí àìríjẹ àti àìrímu ń bá fínra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ènìyàn tó làmìlaka lórílẹ̀‐èdè yìí bíi gómìnà ìpínlẹ̀ Èkó Babátúndé Sanwó-Olú àti mínísítà àná tẹ́lẹ̀rí lórí iṣẹ́ àti ilégbèé Ọ̀gbẹ́ni Babátúndé Fáṣọlá Sàn àti alága iléeṣẹ́ ti House Holding Ọ̀gbẹ́ni Toni Elumelu lánàá òde yìí ni ó ń rọ gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí láti máa ṣe àkọsílẹ̀ ìrírí ayé wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ ìlọsíwájú fún ìdàgbàsókè ìṣèjọba àpapọ̀ àti pípa ìtàn mọ́. Àwọn olórí náà ṣàtẹ̀jáde ìpè náà jáde síta níbi ìfilọ́lẹ̀ ìwé tí àkòrí rẹ̀ jẹ́ láti inú ìgboro lọ sí ìgboro ńlá, àpèjúwe ìpínlẹ̀ Èkó tí ó di ìgboro ìlú ńlá From City to Mega City, a Mirror of Lagos Urbanization 1999 to 2003, tí olùkọ ìwé náà jẹ́ Onírù of Iruland Ọba Abdulwasiu Lawal Abisogun II, èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ayẹyẹ ìfilọ́lẹ̀ náà wáyé láti tún fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí ọba náà ni. Nínú ọ̀rọ̀ tí Fáṣọlá tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí sọ, níbẹ̀ ló ti ṣàpèjúwe ìwé àtẹ̀jáde náà gẹ́gẹ́ bí ohun èlò tí ó lágbára tí ó sì tún ṣe àkàwé gbogbo ìrìnàjò bí àyípadà ńlá ṣe dé bá ìpínlẹ̀ Èkó láti ìran sáà méjì 2 decades nípa bí ètò ìlànà àtúnṣe lórí ènìyàn ṣe di púpọ̀ yanturu àti ìdàgbàsókè ohun amáyédẹrùn. Ó wá sọ pé ó jẹ́ ohun iyì fún òun láti wà lára ayẹyẹ gbígbé ìtàn lárugẹ àti pé ìwé náà kì í ṣe ìtàn lásán bí kò ṣe ó kún fún oríṣiríṣi ìmọ̀ ìrúbọ tí ó wà nínú àyípadà ọ̀tun tí ó tún yí ìpínlẹ̀ Èkó padà sí ìpínlẹ̀ tí ó ti gbòòrò tí ó sì tún ti di ńlá. Ọ̀rọ̀ tí gómìnà Sanwó-Olú sọ nípasẹ̀ igbákejì rẹ̀ Dókítà Ọbáfẹ́mi Hamzat, ẹni tí ó ṣojú rẹ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé náà, ni wípé ó ń ṣàpèjúwe ọ̀rọ̀ inú ìwé náà gẹ́gẹ́ bí ohun tí ó ń ṣàfihàn ìdàgbàsókè fún àwọn elérò rere, aṣòfin àti àwọn ènìyàn tí ó máa ń mú nǹkan rere di ṣíṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn òṣìṣẹ́ àjọ ti Federal Competition and Consumer Protection Commission FCCPC pẹ̀lú àwọn ọlọ́pàá àti àwọn akọ̀ròyìn ni wọ́n bá ìdojúkọ ohun ìpèníjà pàdé lánàá òde yìí nígbà tí wọ́n lọ kojú àwọn ọlọ́jà oníṣòwò ti ọjà Adálékọ́ ní Mushin ti ìpínlẹ̀ Èkó. Lórí ìròyìn àkọsílẹ̀ àrígbámú náà ló ti ṣe àfihàn bí àwọn FCCPC ti ṣe lọ kojú àwọn ọlọ́jà ìrẹsì bí wọ́n ṣe ń ṣe àtúndì àpò ìrẹsì sí àwọn àpò tí ó ní oríṣiríṣi orúkọ tí wọ́n sì tún ń ṣe àpò ìrẹsì mìíràn láti iléeṣẹ́ tí wọ́n ti kúrò lórílẹ̀‐èdè yìí láti ọdún 2015. Àwọn iléeṣẹ́ bíi Royal Stallion àti Caprice. Àwọn àjọ FCCPC náà fi ẹ̀sùn kan àwọn ọlọ́jà ìrẹsì náà wípé àpò ìrẹsì tí ó wà nínú àpò tí orúkọ iléeṣẹ́ rẹ̀ ń jẹ́ Royal Stallion, Mama Gold àti Caprice sì tún wà lórí igbá tí wọ́n ń tà. Nítorí náà ni àwọn iléeṣẹ́ FCCPC wá ṣàtẹ̀jáde ọ̀rọ̀ náà wípé àwọn olùtajà ìrẹsì ń lo orúkọ yìí láti fi ṣì àwọn oníbàárà wọn lọ́nà ni, èyí tí irú ìwà náà ṣe lòdì sí òfin tí ó ń dáàbò bo àwọn oníbàárà Consumer Protection. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ní ẹ̀rí tí ó dájú lórí ẹ̀sùn tí àwọn fi ń kàn wọ́n, síbẹ̀ ṣe ni wọ́n kọ̀ jálẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òṣìṣẹ́ àwọn tí wọ́n sì jẹ́ kí ó di mímọ̀ fún àwọn olórí ọjà wípé iléeṣẹ́ àwọn kò fi tó àwọn létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé kò ní jù báyìí lọ nítorí pé ṣókí lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ bá mi subscribe
kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ lè bá a ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.